ẹ̀yin èèyàn sẹ́yìn náà ti gbọ́ Rúfáyọ̀sé ti sọ̀rọ̀ jáde, àwọn náà ti kọ jáde pé Chief Olóyè Sunday Igboho àwọn làwọn gbọ́ pé ó lọ rescue àwọn ìbejì, àwọn àbúrò Adélabú, àwọn ọmọ àbúrò Adélabú tí àwọn Fúlàní tí wọ́n jí gbé. Wọ́n ní Chief Olóyè Sunday Igboho ló ti lọ rescue wọn o. Ẹ wò ó, ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí sísítà wa àti Àṣàkẹ́ èyí tí wọ́n sọ nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ bá mi subscribe, ẹ jọ̀ọ́ dẹ̀ bá mi share fídíò yìí. Ṣètìrí X Rúfáyọ̀sé ní ó kọ́ ó ní I hear the Adelabu sister has been rescued. I heard Igboho did the rescue. Bó ṣe kọ́ nìyẹn. Ó lóun gbọ́ wípé wọ́n ní wọ́n ti gba àwọn ìbejì Adelabu, ìyẹn ni àwọn ọmọ tí wọ́n jí gbé, pé ṣùgbọ́n òun wá gbọ́ pé wọ́n ní Igboho ṣá ló rescue wọn. Ṣùgbọ́n lórí TV news báyìí àwọn ní ọlọ́pàá òun lélẹ́yìí Twitter Rúfáyọ̀sé nìní nígbà tí a bẹ̀rẹ̀ sí ń tọpinpin ẹ̀ pé báwo ni wọ́n ṣe gbà wọ́n sílẹ̀. Mo rí lórí Twitter Rúfáyọ̀sé ní ó ní I hear that Adelabu sister has been rescued. I heard Igboho did the rescue. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìyẹn ti jẹ́ ẹlẹ́kejì tó fi ìdí rẹ̀ múlẹ̀. TV news lélẹ́yìí, ìyẹn ni orí rédíò station Ààrẹ Bọ́lá Ahmed Tinubu TVC News òun lẹ̀ ń wò yẹn. Wọ́n ní breaking: police rescue ex-power minister Adelabu sister twin sons. Operative of the Nigeria Police Force has rescued Mrs. Olaide Olubusayo Adegoke John Paul and her 12 years twin sons Peter and Paul alive during a late night rescue operation carried out around 7:30 p.m. on Saturday. Ìyẹn ni ní èdè tó jẹ́ ọjọ́ àbámẹ́ta. Ẹjọ́ àti TV news àti Òsénì àti gbogbo ìròyìn tó tẹ̀ ń gbé, ẹjọ́ kí ni ọ̀bọ fi ṣorí tí ìnà kí ò ṣe o. A fẹ́ mọ ẹ̀ṣẹ̀ mẹ̀kúnnù o, torí ńgbà tó ti ṣẹ̀ sí ọ̀dọ̀ Adélabú tó jẹ́ mínísítà, ẹ̀yin ará ìlú ẹ máa dé o. Ara àwọn ariwo tá ti ń pa fún wa sẹ́yìn lélẹ́yìí. Tó bá ti ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn olóṣèlú, ó tẹ̀ ti pẹ́ jù ní àtijẹ́ta. Alẹ́ àná ni wọ́n ti gbà sílẹ̀. Ṣebí ìjẹta ni àtàlẹ́ àná kò ní lo bóyá ló máa lo 4 hours. Eléyìí gọ́dẹ̀ gbó ti pẹ́ díẹ̀, bóyá wọ́n kọ̀ fínlẹ̀ kí afẹ́rẹ́ kọ̀fẹ́ sí díẹ̀ ni. Adélabú pẹgẹlẹ mẹ́sì àní báwo lẹ ṣe ní the same Ọ̀yọ́ kì í ṣe pé state Èkìtì o, kì í ṣe Ondo state o, the same state. Báwo lẹ ṣe tí ẹ gba twins Adélabú sílẹ̀? Kí ló wá dé tí ẹ wá yọ̀ǹda kí wọ́n lọ gba àwọn ọmọ ọlọ́mọ? Ṣé àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ ilé ìwé tí wọ́n lọ sílé ẹ̀kọ́, ṣé àwọn ló wá dáràn báyìí? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé kí ọmọ lọ sílé ìwé? Ẹ̀ṣẹ̀ ni pé kí ọmọ lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀? Ẹ̀ṣẹ̀ ni kí òbí rán ọmọ lọ sí girama? Ṣé ẹ̀ṣẹ̀ ni kí èèyàn kó kọ́ṣẹ́ kó mọṣẹ́, kó lọ ilé ìwé, kó gírájúẹ̀tì, kó lọ kọ́ ẹ̀kọ́ nípa bí wọ́n ṣe ń kọ́ ọmọ yẹn ní olùkọ́? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Ó ti wá di ẹ̀ṣẹ̀ nínú Nàìjíríà báyìí o. Ẹ̀ṣẹ̀ pọ́nbélé ní báyìí o. Ẹ jẹ́ bá wa tẹ láìkì bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa lórí YouTube, lórí TikTok. ẹ jọ̀ọ́ wọ́n tẹ fi ń tẹ̀yẹ̀ ní fọgbọ́mọ sí o. Ìròyìn tá a mú wá fún wa nìyẹn o. A máa yànnàná ẹ̀, á dẹ̀ máa yé wa, á máa jẹ́ kó yé wa wípé a ní àwọn tó jẹ́ olóṣèlú ìkà ni wọ́n. Eléyìí ni pure politics. Òṣèlú ni wọ́n ti bọ̀rọ̀ àwọn ọmọ iléèwé yìí. Mo dẹ̀ ti ń sọ láti àti ìṣẹ̀lẹ̀ wípé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí dàbí ọ̀rọ̀ ṣíbọ̀gẹ̀. Ó ti ń pẹ́ jù o, tó bá dẹ̀ ti ń pẹ́ jù lára ó máa ń dọṣẹ ni. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó di ọ̀rọ̀ àwọn ọmọ ṣíbọ̀gẹ̀ o. Pẹ̀lú ibi tẹ́ ẹ̀ ń bá lọ yìí, ó ti lé ní 20 ọjọ́ báyìí o, 21 days là ń kà lọ báyìí o. Ṣùgbọ́n ẹni tí wọ́n gbé ní ìjẹta níbí, ẹ̀ ń fi ìròyìn síta wípé wọ́n ti lọ gbà wọ́n. Ó dá o, bàbá wa Ìgbòho ṣá, ẹ ṣé gan ni o, ẹ ṣeun, ẹ kú akitiyan. Ọlọ́run ọlọ́jọ́ ọ̀la bá wa dúró tìyẹn ní dààmú pẹ̀lú gbogbo akitiyan yín láti lè jẹ́ kí ìlú kó tùbà kó tùṣẹ́. Ṣùgbọ́n Ṣèyí Mákindé, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Torí a rí fọ́nrán níbi tí Ìgbòho ṣá ti sọ̀rọ̀ ní ìjẹta wípé àwọn fẹ́ wọgbó lọ ti àwọn kinní burúkú wọ̀nyí. Wọ́n ní ìwọ ò fọwọ́ sí. Báwo ni wọ́n ṣe wá lọ gba ọmọ Adélabú jáde? Báwo ni wọ́n ṣe rí ọmọ Adélabú gbà jáde?
so kí ló wá dé tí Ṣèyí Mákindé ò fi ọwọ́ sí kí wọ́n lọ gba àwọn ọmọ mẹ̀kúnnù jáde o? Ìbéèrè ni o, ìbéèrè là ń béèrè báyìí o. Kí ló dé? Pẹ̀lú akitiyan wọ́n gbé ìrù ẹkùn sílẹ̀, wọ́n gbé gbogbo ẹ̀ sílẹ̀ wípé kí wọ́n fi flush out gbogbo àwọn agbésùmọ̀mí kọ̀lọ̀rọ̀wọ̀ sí afẹ̀míṣòfò apanilẹ́kúnjayé apààyàn tí wọ́n jókòó sínú igbó wa. So kí ló dé tí Ṣèyí Mákindé ò fọwọ́ sí? Ṣùgbọ́n báwo ni wọ́n ṣe wá ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n wá rí àwọn ọmọ Pẹkẹlẹmẹsì gbà? Ṣé rí gbọ́rọ̀ tó wà nílẹ̀ yìí? Àwọn ọmọ Yorùbá, àwọn olóṣèlú yìí tí wọ́n pera wọn ní olóṣèlú adarí yìí, ìkà ni wọ́n o, wọ́n ń ṣe kúré o. Ṣèyí Mákindé, ṣé ẹ wá fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ báyìí ẹ fi wọ́n máa play political ni? Torí ó ti clear báyìí pé this is pure politics. Kí ni ọ̀bọ fi ṣorí tí ìnà kí ò ṣe? So àwọn ọmọ Pẹkẹlẹmẹsì ni ìgbé ayé wọn wà value, àbí ẹ value àwọn ọmọ Pẹkẹlẹmẹsì ju àwọn olùkọ́ tẹ́ pé tẹ́ mọ ọdún tẹ́lẹ̀ mi ti wà lẹ́nu iṣẹ́ kí èèyàn tó lè di principal ẹ mọ iye ọdún tó ti máa wà ń bẹ̀. Principal wà nù gbó láti over 21 days ago. 21 days ago àwọn ọmọ ọdún kan tẹ́ wo ti ìyá tó sọ pé ọmọ àwọn 4 ló wà ní àkàkà àwọn agbésùmọ̀mí yìí, wípé ọmọ tí wọ́n gbé pọ̀n yẹn ọmọ àwọn ni, ọmọ ọdún kan tí wọ́n gbé pọ̀n yẹn. Tẹ́ ẹ̀rọ ti àwọn ọmọ kéékèèké wọ̀nyí, ṣùgbọ́n ṣe rójú ayé lóde wọ́n gba ọmọ Pẹkẹlẹmẹsì sílẹ̀ báyìí o. Ṣé ẹ ti rí pé ara wọn ni wọ́n value? Òṣèlú wọ́n mọra wọn, òṣèlú versus òṣèlú. Tó bá yẹ pé ọba náà ni láàrin ara wọn, wọ́n máa mọ bí wọ́n ṣe máa gbá yára wọn, wọ́n á mọ bí wọ́n á ṣe rally round, wọ́n á mọ nǹkan tí wọ́n á ṣe sí kíákíá tí wọ́n máa rí solution. Ṣùgbọ́n tó bá ti lè ṣẹlẹ̀ sí mẹ̀kúnnù, àfi kí wọ́n máa jẹ́ kẹ́nìyẹn kó bá kú. Ṣé ẹ ti wá rí wípé àwọn eléyìí wọn ò rán ọmọ anybody níṣẹ́? Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń sátẹ̀lé wọn lẹ́yìn ìwò tó bá ṣẹlẹ̀ sí yín bí wọ́n ṣe máa kálá ojú everybody náà nìyẹn. So ẹni bà lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹni bà ló mọ̀ báyìí, ẹni bà ló mọ̀. Òun ló fi jẹ́ pé níbi tí ọ̀rọ̀ yìí ń lọ, olúkálukú ló máa gbára ẹ̀ níbi tá a bá dé. Olúkálukú ló máa gbára ẹ̀. Kí ló dé tí Ṣèyí Mákindé tí kò fún Ìgbòho Òòṣà láyè láti rescue àwọn ọmọ iléèwé? Kí nìkan tó wà ń bẹ́ẹ̀ Ṣèyí Mákindé? Ṣèyí Mákindé, àwọn ọmọ iléèwé àti olùkọ́ ń kọ́ o, torí wọ́n náà ti gba àwọn ọmọ Pẹkẹlẹmẹsì sílẹ̀. Báwo lẹ ṣe tí wọ́n rí ọmọ Pẹkẹlẹmẹsì gbà sílẹ̀ tí wọ́n ò rí àwọn ọmọ kò lè yàn, àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ fìyà jẹ tẹ́ febi pa? Ebi ò pa àwọn ọmọ Pẹkẹlẹmẹsì o. Owó iná inú ìlú àwọn tó ń ná nìyẹn. Kọ́ jáde kó sọ pé àwọn ò ná nínú owó iná. Pé brọ́dà wọn o, ẹ̀gbọ́n bàbá wọn o, owó iná tó sọ pé òun jẹ mínísítà lé lórí, wípé àwọn ò ná níbẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọn ò rí pen ìwé lásán Pẹkẹlẹmẹsì rà fáwọn ọmọ iléèwé o, pé ókè o mínísítà wa lọ́yọ̀ọ́ ni o, ó tẹ ìwé, ó tẹ báírò, ó ní kó wá gbé fún àwọn. Ṣùgbọ́n wọ́n jí àwọn àbúrò títí ẹ̀gbẹ́ báyìí, wọ́n wá gbogbo ọ̀nà láti gbà wọ́n sílẹ̀. Ọmọ mẹ̀kúnnù lẹni kó ṣáà máa bá a kú lọ bẹ́ẹ̀. Kí ló dé? Ta láṣẹ? Kí ni ẹ̀ṣẹ̀ mẹ̀kúnnù gan pàtó? A fẹ́ mọ̀ ni o, gbogbo yín pátá. Àbáwọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa. Àwọn ẹni bí Olúwa yóò dúró tì í. Àmì àṣẹ àtẹ̀yìn náà. Ẹ ṣe àṣẹ ìlágbára Ọlọ́run. Àmì o àti gbogbo wa. Ètò náà ni mo ní kí n dá sí. Ẹ ṣeun. Ètò ti pín sí méjì yìí. Because Yorùbá ní ká káká tọ́, tá a bá tọ́ máa dẹran nídìí. Òwe ni ẹ má bínú ẹ̀gbà tó wà léwu. Ṣé Sunday Igboho ti dúró takuntakun pẹ̀lú àwọn ọmọ ogun for the longest time? Ní ìgbà tí àwọn ọmọ tó kú àti tíṣà àtọ̀gá lóòkọ̀ tí o ti pèjọ kẹjì àlàyé ti dúró kan pé wálẹ̀. Ìjọ tó àṣàyàn rẹ̀ kò fọ́ọ̀sì kọ́kọ́ ọmọ ẹni ṣe Ṣèyí Mákindé jáde pé òun gbọdọ̀ rí ẹni sọ́kọ́ dìbò kan tó bá dọ̀tún tó ń bá sọ́kọ́ wọnú gbé lọ ẹ lọ gbé lọ́wọ́ níbọ̀dì. Tó dẹ̀mọ̀ pé Sunday Igboho lè ṣe é. Bàbá ẹ̀ bẹ̀ jẹ́ agbára títí ó ń pe àwọn ọba tó mọ̀ Mákindé láíláí kọ́ máa lọ bẹ̀. Mo fẹ́ kí gbogbo yín mọ̀ dájú pé mà Pẹkẹlẹmẹsì ẹ̀dẹ̀ fún APC ni ọmọ oníṣẹ́ ọ̀rẹ́ òun àti ọ̀gbẹ́ni ti bí ìrọ̀fẹ́ ẹ̀ bóyá ká pé kí má ti sọ̀rọ̀ sí burúkú sí ìyẹn gómìnà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. Tí ẹ wá rí tó ṣẹlẹ̀ individual matter yẹn ni tó bá dẹ̀ pé sí pàtí lè máa lè gbígbé láti lọ dún bẹ́. Olóyè tó bá pé òun lọ wọn kò wọn gbàdé pé wọ́n ti máa gbé ìsìn ọ̀kú múlùkọ olóyè dábẹ́ sí.
gbogbo náà ẹni tí Nàìjíríà fi burú sí nìyẹn. òun náà ni mo sọ pé police ni wọ́n kọ ní TV news ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló dẹ̀ ní TV news yẹn ó ń lérò fáí tẹ́ bá ti rí bọ̀bọ̀ yẹn òun àgbà tó ti sọ pé òun jẹ́ journalist ni mo ti máa ń wò Rufai nìkan ló tweet ẹ̀ sórí Twitter pé I heard that ex-power minister Adelabu sister and twins rescued by Igboho ó ní òun gbọ́ bó ṣe kọ́ nìyẹn òun ní níbí ìmágbé ó ní mo screenshot ẹ̀ lórí Twitter ẹ̀ ó ní. Àgbàbẹ̀ tó kọ yẹn Punch ò jẹ́ gbé pé ọlọ́pàá lórí kan ní ìwà òṣè olóyè tí ó dá sọ̀rọ̀. òun ló yẹ kí n mú méjèèjì wá méjèèjì ni mo kó wá. Màá ṣàlàyé fún ìyá mi olóyè wọn pè é ó lọ jẹ́ kó mọ̀ pé kìí ṣe lòun gbà tó yẹ yín nípò ọ̀pá àwọn méjì náà bọ́ sí ẹ̀ ìṣe olóyè ló pa wọn ọ̀pá àwọn ọlọ́pàá lọ́wọ́ ní o ọmọ tó mú yẹn sí ipò ní o ṣe bí ìlú lẹwà tí mo fi jáde ó bẹ́ẹ̀ lọ kánú bá lè mọlé sọ́ni orí lọ kìí níbo lójú gbogbo tó sọ lẹ́yìn àtànà ọmọ Yorùbá méjì ló bá wí olóyè dúró tán láti gbèjà ilẹ̀ Yorùbá mo dọ̀gba lálẹ́ àfihàn ṣe gbogbo àwọn tó kù tó ti ń dáàbò lè ọlágbára lẹ́dùnmáì ilẹ̀ amúwọn. nǹkan tó wá bàbá mi kan béèrè question kan bí wọ́n ní ṣé àwọn Fúlàní náà ló dẹ̀ jí ọmọ Adélabú gbé ìyẹn náà wàá mọ̀. ẹ máa gbọ́ sà ẹ jẹ́ kí n dá wọn lóhùn dáadáa tí ẹ bá gbàlejò sílé tí ọba yẹn bá ń gbọ́ mi tí ẹ bá sí ọbẹ̀ tí ẹ wá dé àwo méjì ẹ̀dọ́bẹ̀ fàlejò yẹn kó jẹ tó máa ń sọ fún yín pé inú àwo yẹn dúdú ló wà mẹ́ ẹ mọ̀ pé ó náwó nílé nú òwe ni o. ìbáàjẹ́ Fúlàní ìbáàjẹ́ kóbòkóbò ìbáàjẹ́ Ghana tó bá wá gbọ́dọ̀ tí wọ́n gbìyànjú they cannot just come to your house and come and kidnap you ó ní kó máa tẹ̀ wọ́n. ṣùgbọ́n mo ti gbọ́ fún gbogbo àbúrò ọ̀bá tó ń gbé kidnappers. no nǹkan tó torí ń sọ bẹ́ẹ̀ ni wípé ẹ gbọ́ kọ́mẹ̀ntì yẹn lórí Facebook ṣe wà lórí Facebook wọ́n ní please ma ṣé Fúlàní náà ló gbé wọn so ìtumọ̀ ẹ̀ tó fi ń béèrè ni wípé tí rescue wọn yẹn fi yá ni because àwọn ọmọ tó ń gbé gan láti jọ́ sí. àǹtí mi ẹgbẹ́ kẹ́ni yẹn máa gbọ́ mo ti ní kọ́mẹ̀ntì bàbá yẹn ń bẹ̀ náà. ok kò sí ṣe rí Fúlàní òṣèlú ẹ wo bọ́ tó ń ṣe TikTok tó gbé kèrò kékeré ṣàdáni yẹn nígbà tó mú ẹgbẹ́ tó ń ṣe bí bébì tẹ́lẹ̀ ti rí. mo ti rí. nígbà tó mú èèyàn làwọn náà àwọn ọ̀dọ́ èèyàn ló mú wa dání lọ́wọ́ fún wọn àti wọn lórí akátá lọ. ìyẹn ni àwọn èèyàn ti máa ń sọ wípé wọn tó nǹkan tó ń pera wọn yẹn tó lè bàbá ìṣòro yóò máa ń sọ pé wọn tó nǹkan tó ń pera wọn yẹn mà àìsí ètò máa ti gbọ́ torí pé ó gbé nǹkan dání lókèjì lọ́jà RPG. àwọn ọmọ kéékèèké iṣẹ́ ti rí wọn rí ayẹyẹ àwọn ọmọ òyìn ṣá ọmọ 17 ọmọ 10 years wà nù wọn. àǹtí mi ẹ̀rọ tó gbé ọ̀gá tó jà ẹ̀ tí bá mú máa kàn òun tó ní wọ́n òun ò jọba ló fi àjẹmọ́ lọ́dọ̀ wọn tẹ̀lé bí Fúlàní ìbẹ̀ ló fi pé àlẹ́ Fúlàní máa wà nù wọn fún tí gbogbo ìgbàlá Fúlàní gbọ́dọ̀ ní méjì tó fún wọn ìgbòho èlò ṣiṣẹ́ tó gbogbo ara ẹ̀ tó fà wọn náà agbófinró yẹn lọ́wọ́ tí adédè ẹ̀ tí ọ̀gbẹ́ni bíbí òun ni ògbà kan lórí lọ́wọ́ bẹ́ẹ̀ o. ẹ̀bọ̀ kí ló dé tí wọ́n jẹ́ kí wọ́n lọ àwọn ọmọ màlá ń sọ yìí ọmọ. àǹtí mi ṣé ti ṣàlàyé dìbò fún yín mà. ó dáa ó yá ẹ sọ sí bàbá mi. ẹ ṣe ìyá mi àdúrà yà gbà. mo fẹ́ sọ fún yín àṣálẹ́ yìí pé onídìíkà géèmù wọn wá pè fún wa ẹ̀. ẹgbọ́n ilé ìkẹ́gbẹ́ mi. ṣèbí àwọn mú kí wọn ò mú wọn à ń tẹnumọ́ àwọn àfọwọ́ orí bukọ àṣùkàmárì tó ń takò rẹ̀ ni wọ́n mú wọn. wọ́n ní sẹ̀ríà làwọn fẹ́ nílùú yìí. ẹgbọ́n tí gúnmi ẹtí ìkejì gúnmi mú kí wèrè tó ní pé kò tàbí ẹgbẹ́ kí sẹ̀ríà má wáyé. ó tẹ̀ sọ ní last week ó ní àwọn tí wọ́n bá tako sẹ̀ríà lọ́yọ̀ọ́ ó ní kí wọ́n nà wọ́n. ó tún ti dá ẹtí gbòòwò kan ó fẹ́ẹ̀ dákọ̀ gbòòwò tó ẹni onígbòòwò ń gba bolókè ó ní tó máa kéwòn fún oníkò lè rí gbà ọlọ́nìbọ̀ onírọ̀ gbòòwò ó tó máa kéwòn tó ń gbọ́ máa rọ̀ kò sí tó sọ fún lè ní. látàrí ọ̀rẹ́ ni òwe láti gbọ́ tó ṣe ọ̀dà sáà political game ni gọ́ọ̀fù ló kó wọn mọ̀ nípa ìláyé. ṣé wàá da kán máa fi àwọn ọmọ kéékèèké là ń sọ nínú èrò náà. kí gbogbo èèyàn gbọ́ lè ká gbàdúrà fún wọn táà bá ti ṣọ́ra ọmọ rẹ̀ lókè tí àwọn ọmọ ẹ̀ before end of this middle before the chain ọmọ rẹ̀ lókè tí ọmọ ẹ̀ tó bí bá ti pa ọmọ rẹ̀ lókè tí ọmọ ẹ̀. ta ló mọ ibi tí wọ́n kó wọn sí gan báyìí ta ló mọ ibi tí wọ́n wà ṣé wọ́n ìwà nílẹ̀ Ọ̀yọ́. ẹ̀yẹ gbọ́ tèmi sọ fún yín pẹ̀lú ìpinnu ṣé ẹni ibi tó máa gbẹ̀yàn rọ̀ ni pé wọ́n máa fẹ́ ká ṣọ̀rọ̀ pé àfẹ́
ẹ̀wọ̀n ògbóni mo kó mo ń bá ẹ̀ yẹn gọ́ọ̀nà yẹn kó lọ sí ìlú tó ti kó yàn yẹn kó ka iye ọmọ tí wọ́n kó mẹ́ tó bá ti ka iye ọmọ tó kó mẹ́ àtẹ̀gbé àtàrà gbogbo ìwó Nàìjíríà ọmọ yìí káàdì máa kàn wọn Fúlàní mọ́ ìwó lu àwa Yorùbá kọ́ ni a máa fún wọn yẹn ẹnì kọ̀ọ̀kan ní every year yàbí 30 million every year kọ́nà yìí pé tó bá farapa ní ọ̀rọ̀ ìbàdí kò wálé mọ́ ká lọ kílẹ̀ gbogbo ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ mà àwọn ọmọ yẹn dábàá lọ kílẹ̀ àwọn mùsùlùmí ọmọ yẹn á escape àdúgbò ọmọ yẹn lọ ọ̀rọ̀ mi kílẹ̀ ní èdè ní 6 àbí mà. èyí ni 6. tí a bá ẹ̀ máa gbọ́ 6/6/2026 ọjọ́ tó lágbẹ̀rẹ̀ ni mò ń sọ̀rọ̀ àti ìwúlẹ̀ ọlọ́run tí wọ́n bá ti tètè kádìdì dàbí tó pápá kàdíkẹ́ yẹn ṣe wọ́n bá kọ́ ọmọ yẹn lọ wọ́n dàbí ọmọ ṣíbọ̀ àwọn ò ní wọn mọ́ ìtawá ní ìyẹ̀kẹ́ mọ́jà ti gbà wà ní dádúró kankan ní ti àwa wà wọn á tó escape wọn á tó lè máa ṣiṣẹ́ yẹn lọ. ẹ wo demand wọn náà ẹgbọ́n rẹ̀ rí i so ẹ̀rù tó tọ̀kan bẹ̀rẹ̀ ẹ máa bá ètò bọ̀ adara fún wa pẹ̀lú yẹn o God bless you yá mi. God bless you wà ń bẹ̀. ó dáa ẹ ṣé gan ni bàbá mi ẹ ṣeun òun náà fi sọ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ gbogbo wa gbọ́dọ̀ máa sọ kò ń ṣe kan tó yẹ ká sinmi lórí tọ́píìkì wípé Ṣèyí Mákindé bring back our children ẹ má fi ọmọ mẹ̀kúnnù play politiku tẹ́ ẹ bá fẹ́ play politiku yẹn lọ kó àwọn ọmọ yín wá ní Canada lọ sí Finland kó lọ kó àwọn ọmọ ẹ wá ẹ lọ Finland ẹ lọ UK gbogbo ibi tẹ́ ẹ kọ́ ọmọ ti yín sí ẹ lọ kó wọn wá àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ kò léèyàn pé ẹ tẹ rí pé èèyàn tẹ̀sán pé òkè ọjọ́ kí tẹ̀ lọ bá wọn kí ló dé tẹ̀ wá fàyè gbà wọn tí kì bá ṣe pé ó ti ní ọwọ́ olóṣèlú nínú tí wọ́n yẹ pé torí ipò tó lúkálukú yín lé mú kiri ipò lẹ̀ ń wá so ẹ wá fi àwọn ọmọ ọlọ́mọ ẹ fi ń play politiku ẹ fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ẹ kó wọn sẹ́nu ìkòkò àwọn ọ̀daràn ẹ wo ayé tó ń jẹ lórí TikTok tẹ́ ẹ bá lọ sórí TikTok ṣùgbọ́n tí èèyàn bá sọ̀rọ̀ ní àná wọ́n mú ẹnìkan ní Ogun State wọ́n ló ṣe fake video wípé àwọn agbésùmọ̀mí wọ́n ti ya wọ orúkọ yìí ní Ìjẹ̀bú Òde màá rántí orúkọ yẹn arákùnrin yẹn ọmọ kékeré ni o kò lè ju ọmọ ọdún 25 years wọ́n ní ó ń dẹ́rùbà ará ìlú ọlọ́pàá dẹ̀ lọ mú with that video tó ṣe wọ́n dẹ̀ locate ẹ̀ wọ́n dẹ̀ wakọ̀ wọ́n dẹ̀ mú lọ sí àgọ́ wọn so ṣebí the same video tí ọmọ Yorùbá ń ṣe sórí TikTok náà ni àwọn agbésùmọ̀mí wọ̀nyí ṣe kí ló dé tí ẹ tọpinpin wọn kẹ́ ẹ lọ mú wọn bẹ́ẹ̀ ṣe mú àwọn ará ìlú tó ń ṣe fídíò tẹ́ ẹ ní wọ́n ṣe fake video ok àwọn tó dídì ń ṣe original video ṣebí fake video ni wọ́n ṣe tẹ́ mú wọn àwọn tó ń ṣe original ẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ ìgbà míì ẹsẹ̀ tí wọ́n ti gé orí tí wọ́n ti gé wọ́n á gbé sí live video ẹ̀yin ọlọ́pàá kọmíṣánná ọlọ́pàá ẹ̀ wá wọn kọ o so kí wàá ní gbogbo ilé tẹ bá aráàlú ń ṣe yìí ẹ kàn mọ̀ọ́mọ̀ ẹ fàyè ń gba àwọn kinní burúkú wọ̀nyí ẹ̀yin lè fàyè ń gbà wọ́n ibi tí à ń ba lọ tí wọn ò bá gbé ìgbésẹ̀ gidi ṣe wá rí lórí TikTok yẹn àwọn ọmọ ọ̀dọ́ Nàìjíríà àfikún náà kó ṣàánú fún wa wọ́n lọ sí orí TikTok yẹn tẹ́ ẹ bá lọ ń wo kọ́mẹ́ǹtì ẹ máa wá wò wípé ṣé ẹ miss róòdù ni ṣé àwọn ọmọ Nàìjíríà ló wá ń kọ́mẹ́ǹtì síbí tẹ́ ẹ bá rí kọ́mẹ́ǹtì wọn kọ́mẹ́ǹtì sí under post àwọn agbésùmọ̀mí ẹ wo òòrè mo screenshot ẹ o ẹ má bínú o pé a ti yà síbẹ̀ ẹnìkan sọ wípé can we be friend I wan join abeg ó ní ṣẹ́rí wọ́n ń kọ́mẹ́ǹtì sí abẹ́ póòsì àwọn agbésùmọ̀mí àwọn ní ṣẹ́rí wọ́n ṣe póòsì ẹ̀ sí orí TikTok wọ́n póòsì ẹ̀ òun ní o ṣẹ́rí TikTok wọn ní tí mo screenshot ẹ̀ pẹ̀lú ẹ̀ kò lórúkọ nọ́mbà ló gbé jáde wọ́n wá lọ ń kọ́ sí ní ọmọ Nàìjíríà ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ àwàdà ni ẹ wá sọ dèrè àwọn ọmọ jẹsí yìí àwọn ọmọ Indomie ṣé a sọ pé wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni àwọn ọmọ tí wọ́n ní kí wọ́n jáde 1 million máa ṣe lélẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n ní can we be friend àwọn join abeg àwọn fẹ́ join wọn ẹ máa gbọ́ o ṣé tí wọn ò bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ọmọ tí a bí tí a ò bá kọ́ òun ló máa padà gbé ilé tí a bá kọ́ tà àwọn ọmọ tí ẹ kọ̀ tẹ́ ẹ pèsè iṣẹ́ fún tẹ́ ẹ sọ di aláìníṣẹ́ nígboro
tẹ́ ẹ báyé wọn jẹ́ tẹ́ fi kólòsì báyé wọn jẹ́ Ọlọ́run wọ́n á sì padà kọjú sí yín níbi tẹ́ ẹ ń bá lọ ẹ má gbọ́ wọ́n ní can we be friend eléyìí ní go to Aso Rock but who are the people liking the video ẹ má gbọ́ we can't wait to see you guys in Ogun State Ṣàgámù to be precise Elédùmarè Ọlọ́run má jẹ́ kéèyàn ṣé àwọn people wọn àwọn ọmọ Nàìjíríà bí àwọn ọ̀dọ́ wọn ṣé wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ ṣá wọ́n ń kọ síbẹ̀ fún òun ni mò ń kà fún yín ó wà lórí Facebook ẹ lọ mo ti post ó wà lórí Facebook wọ́n ní we can't wait to see you guys in Ogun State ó ní Ṣàgámù to be precise ó ti sọ ibi tí wọ́n á ti wá fún ṣé àwọn ọmọ wọ̀nyí ṣé wọ́n rò bóyá wọ́n mà ti sọ di content à ń sọ̀rọ̀ ó dẹ̀ mọ ọmọ kan tó ń pè ní terrorist o àwọn ọmọ yín dọ́mì wọ̀nyí wọn ọmọ kan tó ń pè Ọlọ́run máa ṣàánú fún wa báyìí o ibo la padà wá já sí tẹ́ ẹ bá rí kọ́mẹ́ǹtì yẹn ẹ̀yin gan ẹ máa wò wípé ṣé àwọn ọ̀dọ́ tí à ń sọ wípé ọjọ́ ọ̀la àbí àwọn ọ̀dọ́ tó ní kí gbogbo ká fọwọ́sowọ́pọ̀ ọ̀dọ́ ló nílùú ọ̀rẹ́ láyé sọ bí lánàá o ọ̀dọ́ ló nílùú ẹ wò kan tí ẹ wàrà tí wọ́n dán lórí TikTok wọ́n bá àwọn ọmọ agbésùmọ̀mí tẹ́ ẹ̀ ń wò báyìí confam pé agbésùmọ̀mí wọ́n bá wọn dọ̀wẹ́kẹ̀ wọ́n bá wọn ń ṣeré kọ́mẹ́ǹtì wọn yẹn ni ó pọ̀ gan wà lórí Facebook ṣé àwọn eléyìí wọ́n ní when are you coming to Kaduna àfi I wan join you abeg come to Anambra are you still come to Ogbomoso how far road clear o abi no clear because I wan travel tomorrow morning like this hope say una no dey for road Ọlọ́run máa ṣàánú fún wa lọ́wọ́ wọ́n ní let's start friendship I'm from Benue State by state origin I want to join you let me see you in the comment section ṣé ẹ ń gbọ́kàn tán sọ fún wọn we can't wait to see you guys in Lagos come to Mowe Ibafo please ẹ̀yin ènìyàn wa díẹ̀ ni mo kà fún yín yẹn bẹ́ẹ̀ yẹn o ní kọ́mẹ́ǹtì tí àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá gbogbo àti Anambra àti Benue tí wọ́n dà sórí TikTok àwọn agbésùmọ̀mí kọ́mẹ́ǹtì tí wọ́n fún wọn nìyẹn ṣé yìí nǹkan tó yẹ kọ́ lọ máa kọ síbẹ̀ nìyẹn àwọn tó yẹ kẹ́ máa hashtag UN kẹ́ máa hashtag please rescue us for Nigeria divide the country now to save life wọ́n kọ́ máa take bandit ó yẹ kí wọ́n tẹ̀ máa pe TikTok gan pé kí wọ́n ban àkáǹtì wọn ṣùgbọ́n àwa tá à ń sọ̀rọ̀ Ọlọ́run ló mọ iye àkáǹtì TikTok ibi tí wọ́n ti ban àwọn tó gbé ìbọn sórí ibẹ̀ agbésùmọ̀mí tó ń gbé orí síbẹ̀ wọn ò ban wọn o àwọn tó yẹ kẹ́ ẹ ṣe pọ̀ tó yẹn kẹ́ ẹ da rìpọ́ọ̀tù bo péjì wọn kí TikTok gbé lọ ẹ bá wọn dọ̀wẹ́kẹ̀ ń bẹ̀ ẹ̀ ń wá friendship ẹ fẹ́ wọn ni ẹ fẹ́ agbésùmọ̀mí ṣe ráyé lóde ṣe ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn ọlọ́pàá ẹ̀yin ọlọ́pàá tó yẹ pé ará ìlú lẹ̀ ń kì mọ́lẹ̀ àwọn eléyìí tí wọ́n ń da fídíò owó bó ṣe ń ṣe owó ní lórí TikTok bó ṣe ń ṣe owó lélẹ́yìí wọ́n ti ṣó ojú àwọn eléyìí ló kidnap General Rabiu wọ́n kidnap general kan spokesman military Nigeria òun ni spokesman wọn former spokesman agbẹnusọ fún iléeṣẹ́ ológun former wọn kí wọ́n tó yàn míì àtòun àtìyàwó ẹ̀ wọ́n dẹ̀ gbé wá sórí TikTok wọ́n dẹ̀ ń show ẹ̀ wọ́n dẹ̀ upload fídíò yẹn ó ní fídíò kan tí mo rí fọ́tò ẹ̀ nínú Twitter wọ́n jókòó ti arábìnrin kan wọ́n dẹ̀ ń bá a sùn wọ́n dẹ̀ gbé sí live ní ayé tí wọ́n ń jẹ o so irú àwọn wọ̀nyẹn ló yẹ kí ọmọ Nàìjíríà wá lọ máa comment ní abẹ́ ètò wọn so ẹ̀yin lẹ ti ń fún wọn ní engagement ẹ̀yin lẹ ń fún wọn ní view lẹ ń fún wọn ní like ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ń tẹ like sí Elédùmarè àwọn tó yẹ kẹ́ da rìpọ́ọ̀tù bò kí wọ́n tẹ̀ wọ́n kọ́ gbé ìkànnì wọn yẹn tó bá ṣí 50 kẹ́ ya síbẹ̀ kẹ́ da rìpọ́ọ̀tù bò kí wọ́n gbé lọ
ṣùgbọ́n àwa tó bá ń sọ̀rọ̀ àwọn olóṣèlú wọ́n dà yín sí ìgboro wọ́n ní kẹ́ máa rìpọ́tù àkáǹtì àwọn tó ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ dé ibi tí àwọn agbésùmọ̀mí wà báyìí ẹ lè rìpọ́tù àkáǹtì wọn níbo là ń lọ lórílẹ̀‐èdè níbo là ń lọ so ṣé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí báyìí ṣe ọ̀rọ̀ kan máa bá àwọn agbésùmọ̀mí dọ̀wẹ́kẹ̀ ṣé ìyẹn ló kàn pẹ̀lú ojú wọn tó dàbí ti nà kí àwọn rèé o ibi tí wọ́n ń kọ́mẹ́ǹtì sí leléyìí o ṣe rí wọn tó dàbí erìkìnà wọ́n dàbí ìnàkí wọ́n dàbí àwọn tó ń jẹyàn àbí àwọn náà ti jẹyàn ẹ ti rí bó ṣe ranjú kalẹ̀ so irú ibi tí àwọn ọmọ Nàìjíríà lọ kọ́mẹ́ǹtì sí nìyẹn tí wọ́n ń béèrè we wan see you for Ìṣàgámù we wan see you for Benue State we need you for kinní kan ṣáyé leléyìí Ṣèyí Mákindé àwọn ọmọ ọlọ́mọ please bring back our children bring back our children àwọn ọ̀dọ́ tẹ́tí báyé wọn jẹ́ wọ́n kún orí TikTok nǹkan tó máa ràn wọ́n lọ́wọ́ ò ní rí wọn kí wọ́n sọ̀rọ̀ lé lórí kò sówó oṣù fún òṣìṣẹ́ wọn ò sanwó oṣù gidi minimum wage tó ń sọ fáwọn èèyàn kò tó ra báàgì ìrẹsì wọn ò lè máa kọ yẹn kó máa sọ yẹn lórí TikTok ò ní rí wọn bí kókò máa ṣèranù ń bẹ́ẹ̀ àwọn ọmọ jẹ́sí ilẹ̀ ń wò yẹn o ṣe rí wọn lóde títà fi ń sọ ní wípé a ní nínú ìlú tá a wà yìí sẹ tá a bá máa ka ọdún 10 síbí kí ló fẹ́ ṣẹlẹ̀ o báwo nílùú ṣe fẹ́ rí ilẹ̀ Yorùbá ọdún 10 síbí tá a bá ń ba lọ báyìí ẹjọ́ báwo ló ṣe fẹ́ rí pẹ̀lú ìgbé ayé tí àwọn ọ̀dọ́ tẹ̀ ń gbé yìí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí báwo ló ṣe fẹ́ rí ẹ wo 2026 la wà yìí o wọ́n kó àwọn ọmọ wọ́n bẹ́ orí olùkọ́ wọ́n sọ̀rọ̀ àwọn di abẹ́ni lórí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí Ṣèyí Mákindé sọ̀rọ̀ lánàá àrí kókó tó tẹ̀ gbogbo kókó tó sọ àwọn intelligence àwọn ò lè mú wá sórí ayélujára àwọn ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ó dà so ara iṣẹ́ tẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ yẹn àwọn tí tó ń gbà wọ́n jáde tọ́wọ́ yín ò bá ka ẹ yá pè fún international help tí kì í bá ṣe pé ẹ ń ṣe òṣèlú o tẹ́lẹ̀ mọ̀ wípé tí kì í bá ṣe àbọ̀dè tẹ́ ń gbà wọnú iṣẹ́ ológun láyé ọjọ́ ọ̀nù ká sọ pé láyé ọjọ́ ọ̀nù tí ọmọ ogun Nàìjíríà sì ń jẹ́ ọmọ ogun Nàìjíríà àwọn kan ṣe sọ sórí yẹn Liberia àwọn làwọn ràn wọ́n lọ́wọ́ South Africa àwọn lọ jagun Liberia ìyẹn láyé ìgbà yẹn ṣé àwọn ológun eléyìí lẹ́nìkan lọ jagun ní Liberia báyìí àwọn Boko no ṣé Boko ti wọnú ológun nígbà yẹn Boko ò tí ì sí inú ológun nígbà yẹn ni wọ́n fi rí ṣe kì í ṣe nínú ilé ìta wà yìí báyìí ṣùgbọ́n gbà tó ń ṣẹlẹ̀ ní Benin wọ́n deploy wọn lọ́bẹ̀ o ṣe káàrí mi bẹ̀nà ti ń rí wọn ó ṣẹlẹ̀ ní igi imú wọn báyìí àwọn helicopter aeroplane aircraft fighter jet gbogbo ti gbó tí wọ́n kó lọ nígbà yẹn tí wọ́n ní àwọn fẹ́ lọ survey àwọn fẹ́ lọ defend ECOWAS territory kí ló dé tí wọn ò kó ńlẹ̀ lọ́yọ̀ọ́ no kí ló dé tí wọn ò dánlẹ̀ lọ́yọ̀ọ́ kí wọ́n fi rescue àwọn ọmọ ọlọ́mọ àti wípé Ṣèyí Mákindé àní gbàgbé o 7.7 billion ó lóun fi order fún aircraft so ṣé order yẹn wọn ti deliver ẹni ṣé lórí Tenu ni àbí lórí Jumai àbí Ali ibo ló ti fẹ́ order ẹ̀ ṣé wọn ò tí gbèdé ni lẹ́ẹ̀fì mọ̀ wípé àwọn eléyìí òṣèlú leléyìí o bàbá wa tí wọ́n pè nísìnyí ẹ̀ ní sọ̀rọ̀ tán o wípé tí wọ́n bá tá a bá tètè máa tẹ̀ mẹ́nu báyìí tó bá jáfira àwọn ọmọ wọn yẹn bóyá wọ́n ti kó wọn kúrò nílẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run tó ti kó wọn lọ bóyá Kaduna kẹrẹkẹrẹ bí wọ́n ṣe ṣe ọ̀rọ̀ àwọn ọmọ Chibok leléyìí o bàbá mi ẹ ṣé gan ni Dobson ṣe lórí ètò wa ẹ ṣeun gan ni pẹ̀lú nǹkan tẹ́ bá wa kọ yẹn lórí TikTok ẹjọ ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀ ẹ bá wa tẹ love ẹ bá wa tẹ like YouTube ẹjọ lórí Facebook lórí TikTok ìbéèrè gidi lẹ ní ká béèrè lọ́wọ́ Ṣèyí Mákindé yẹn àbí ṣé Ṣèyí Mákindé àbí lọ́wọ́ gọọmenti òkè ọwọ́ ìjọba àpapọ̀ gọọmenti wọ́n ní ẹ kó ètò mà please help us ask the government why they are still sending graduate to camp for NYSC ayé yẹn á dáa tẹ́ ẹ bá wà lórí ètò wa lánàá ara àwọn kan tá yànnà nìyẹn wípé ní àsìkò tá a wà yìí kò yẹ kán gbé ọmọ kankan in fact kò yẹ kán tẹ ìṣí camp kankan sílẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ náà tẹ́lẹ̀ ọmọ mélòó gan ló fi ríṣẹ́
wọ́n kàn ń kọ́ àwọn ọmọlọ́mọ ń lọ sẹ́nu ikú ni. Ẹ gbọ́ o, ìjọba àpapọ̀ federal àti state àbí ibi náà ti ń pín wọn. Ó dáa, ẹ̀yin NYSC, ẹ̀yin àjọ NYSC tẹ́ ń pín àwọn ọmọ kiri, kí ló dé tẹ́ ìṣe ń pín àwọn ọmọ o? Kí ló dé tẹ́ ìṣe ń rán wọn lọ kákàkiri? Àwọn graduate tí òbí ti jìyà lé lórí, tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ tó yẹ kí wọ́n wà ní ìpínlẹ̀ wọn, kọ́kọ́ bó ṣe ń jáde báyìí kọ́kọ́ máa ríṣẹ́. Ẹ kọ́kọ́ ti rán wọn lọ sí Gombe, lọ sí Jos, lọ sí Kaduna. Ẹ dẹ̀ mọ̀ wípé kò sí ètò ààbò. Ní ìjẹrin nìròyìn jáde wípé àwọn tó wà ní Kayama, àwọn NYSC tó wà ní Kayama, wọ́n ní wọ́n send wọn padà sílé wípé àwọn gbọ́ ìròyìn wípé àwọn ISWAP àbí àwọn Boko wọ́n ń bọ̀ láti wá kọlù Kayama local government. So ẹ mọ̀ wípé gbogbo àwọn ibẹ̀ wọ̀nyẹn ní Kwara ni o. Ẹ mọ̀ pé gbogbo àwọn ìletò bíi Kayama, Barute, gbogbo ibẹ̀ yẹn fẹ́ ló dùn. Ẹ mọ̀ wípé ètò ààbò ibẹ̀ ó mẹ́hẹ. Kò yẹ kí ẹ tẹ̀ tí ó yẹ kẹ́ ti gbọ́ òfin yẹn, ó yẹ kẹ́ ti sọ́dànù sí gbó. Ó yẹ kẹ́ ti pa ọ̀rọ̀ NYSC kẹ́tẹ̀ parẹ́ ná. Torí kí ni ìtumọ̀ ẹ̀? Tẹ́ ẹ bá dẹ̀ pọ́n dẹ̀ fẹ́ máa ṣe ni, kò yẹ kó kúrò ní state wọn. Kì í dẹ̀ ṣe lè tẹ́ ẹ̀ ń ṣe yìí. Ó yẹ kẹ́ ẹ mú wípé o ní ìpínlẹ̀ sí ìpínlẹ̀ o, àwọn ọmọ wọn yẹn o, ó dá ọ̀kan train wọn. Ṣé fún iṣẹ́ ológun ni? Kọ́ ṣàtẹ̀ train wọn. Gbogbo ilé tí wọ́n máa ń ṣe ní China yẹn, tó ń kọ́ wọn chinchan chon chinchin gbogbo ẹ̀. Tẹ́ ẹ bá kọ́ wọn gbogbo ilé tó ṣẹlẹ̀ yìí náà, àwọn náà wọ́n á lè defend territory wọn. Ṣùgbọ́n ẹ kàn ń kó wọn lọ ní afẹ́fẹ́ yẹ̀yẹ̀lẹ́ lọ fi wọ́n ṣe ń bẹ̀, ẹ ń pa àwọn ọmọ ọlọ́mọ dànù ni. Àìmọye obìnrin, àìmọye 18 passenger ní April, odidi gbogbo àwọn coppers tó wà nínú 18 passenger ní àwọn agbésùnmọ̀mí ni wọ́n wọ́ lọ. Ìyá kan báyìí fọ́tò ọmọ ẹ̀ ló ń gbé rìn kiri inú ọjà tó fi ń tọrọ owó. Kán ní kó mú 20 million wá ní Kogi State tí wọ́n jí gbé. So ibo ni kí mẹ̀kúnnù ti rí 20 million 50 million tó bá jí àwọn ọmọ wọn gbé, wọ́n kó wọn jí gbé. Ọjọ́ la fẹ́ ṣe léyìí dà. Tú ìlú ṣe. NYSC yẹn èmi ò tẹ́ ẹ̀ mọ ìtumọ̀ ẹ̀. Àwọn ọmọ yẹn dẹ̀ máa ń bẹ̀rù pé táwọn ò bá lọ, wọ́n ní tán bá rí certificate wọn ò ní gbà iṣẹ́. Àwọn tí wọ́n tẹ̀ ti jáde gan, iṣẹ́ náà wá dà. Ṣùgbọ́n àwọn ọmọ sì ní ìrètí wípé bóyá in the future o, iṣẹ́ á wà o. Lolúkálukú wọn fi rọ́rí mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìjọba tó bá ní ìfẹ́ ará ìlú ẹ̀, kò yẹ kẹ́ ẹ send wọn lọ anywhere mọ́. Kò sí ètò ààbò. Àwọn ọmọ gan tó wà ní àkàkà òbí wọn primary school, àwọn ni wọ́n kó lọ tá àti rí nǹkan kan ṣe sí yìí. Tí rí nǹkan kan ṣe sí. So ká wá sọ wípé àbèlè ń tàsé ọmọ tó kúrò ní Ìlàjẹ tí wọ́n gbé lọ sí Jos, ọmọ tó kúrò ní Ogun State tó lọ bà ní Kaduna. Ẹ mọye gádà tó ti fò kọjá. No, ṣé ẹ mọye ìrìn yẹn bó ṣe tó? Ìyẹn náà fi ń mọ̀ wípé ìjọba ń ṣiṣẹ́. Ìjọba tó bá ń calculate, tó ń ro ti ará ìlú, tó ń ro mọ́ títí wọn, òun náà ń pè ní ìjọba. Kì í ṣe pé kí ìlú kọ̀ wà kó máa dàbí pé kò tẹ̀ sí adarí, because àrí traces ẹ̀ pé adarí wà. You people are just there. Ẹ kàn ń tan ará ìlú ni you are working, we are working, I ensure you, I will ensure you, I will ensure. Gbogbo ẹ̀ la kàn ń gbọ́ with zero result. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ ọlọ́mọ nítorí Ọlọ́run. Ẹyẹ rán wọn sẹ́nu ikú mọ́ o. Torí ẹ náà mọ títí yín. Ọmọ yín mélòó gan ló sáàfù? No, ibi táwọn ọmọ yín ti lọ sílé ìwé yẹn wọ́n sáàfù níbẹ̀ ni. Ṣé wọ́n sáàfù níbẹ̀ ni? Wọn ò dẹ̀ ríṣẹ́ ni. Ọmọ gan lọ sílé ìwé rẹ̀ á ti máa gba owó oṣù. Ní òkè òkun, iṣẹ́ 4 hours ni, iṣẹ́ 3 hours ni. Á ti gba owó, á ti fi ran òbí ẹ̀ lọ́wọ́. Ẹ̀yin ò ṣe kankan. Àwọn ọmọ gan wọ́n á lọ full time ni. Wọ́n á lọ látàárọ̀ lọ dalẹ́. Fún orí ọdún 6, ẹlòmíì ọdún 5, ọdún 4 ó kéré tán ó ń lọ school. Wọ́n á ti jáde kò ní síṣẹ́. Ti nìkan tí wá ṣe extra ọdún kan wá fi sáàfù ilẹ̀ bàbá wọn. Bàbá wọn wo èwo nìyẹn? No, ṣé ilẹ̀ bàbá wọn tí wọ́n ti ń pa wọ́n ni wọ́n ń sìn? Kí ni wọ́n ń sìn nínú ilẹ̀ bàbá wọn tó mú ìwúrí wá? Ìbéèrè ni o. Ilẹ̀ bàbá wọn tẹ́ ní kọ́ lọ máa sìn ní ìlú onílùú, ibi tí wọ́n ti gbọ́ èdè wọn, wọ́n ní wọ́n fi ní experience. Ọlọ́mọ ẹ̀kẹ́yàn ní experience burúkú. Irú experience wo lẹ fẹ́ lọ rí ní nọ́ọ̀tì? Ìbéèrè ni o. Ṣé Bambiana tó wà ńbẹ̀? Àbí experience wo lẹ fẹ́ lọ rí ní nọ́ọ̀tì? Ṣé ìpànìyàn yín? O lè wọṣọ bó ṣe wù ẹ́. Ṣàríà lọ́tún, ṣàríà lósì.
ilẹ̀ Yorùbá gan wọn tí rí nǹkan ṣe sí a jẹ́ pé north ọmọ tó wà nílẹ̀ Yorùbá gan wọn tí wọ́n lọ wọn tí ríṣẹ́ a jẹ́ pé tó wá lọ sí north dé kí ni experience wo ni wọ́n lọ rí ní north o ó jẹ́ gẹ́gẹ́ bí UK àbó jẹ́ gẹ́gẹ́ bí Canada ìbéèrè ni o north yẹn dàbí ó jẹ́ gẹ́gẹ́ bí UK àbó jẹ́ gẹ́gẹ́ bí America kí lẹ kó síbẹ̀ tẹ́ ń send àwọn ọmọ káàkiri ìyà náà fi ń jẹ wọ́n kiri ìyà ni wọ́n fi ń jẹ wọ́n ìjọba ẹ wá nǹkan ṣe sí ẹ yé rán àwọn ọmọ ọlọ́mọ kiri mọ́ ẹ mọ̀ wípé kò sétò ààbò nínú ìlú àwọn ọmọ iléèwé tí wọ́n kọ́ ní yàrá wọn gan wọ́n rù wọ́n lọ àwọn abèrè tọmọ tó ń wọ mọ́tò láti Èkó lọ Kaduna láti Kaduna lọ sí Onitsha láti Èkìtì á lọ bà ní Sàǹfàrà wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe iṣẹ́ burúkú yẹn especially àwọn tí wọ́n jókòó sí àjọ NYSC yẹn owó náà tẹ̀ fi ń jẹ wọ́n á ní ìwọ tó bá fẹ́ kán bá ẹ rìn ìwọ tó fẹ́ kán máa gbé ẹ lọ sí nọ́ọ̀tì wàá san owó corruption everywhere no ṣó yẹ tẹ́ ẹ bá ronú with right sense yín pẹ̀lú situation tí ìlú yẹn wà ṣó yẹ kẹ́ ẹ máa kó àwọn ọmọ lọ sí nọ́ọ̀tì àwọn ọmọ wa máa wá sákiri wọ́n máa wá owó tán ẹ fi rìn wípé àwọn fẹ́ kó gbà wọn lọ sí nọ́ọ̀tì o òbí ò tí ì rí owó tán ẹ fi wọ mọ́tò gan o wọ́n á kọ́ wá owó yẹn lọ́tọ̀ wípé wọ́n á bá wọn ṣe tó bá lè bá wọn ṣe kán lè gbé wọn sí ìpínlẹ̀ tí wọ́n ti jáde àbí sí ilẹ̀ Yorùbá wọ́n á ti gba owó corruption everywhere àwọn kan tó dẹ̀ ń ba ìlú yẹn jẹ́ tó jẹ́ kí ìlọsíwájú wà nìyẹn tó bá rán wọn lómi wọ́n á pọ́n omi yẹn lá kò sí ìlọsíwájú níbi kankan gbogbo ẹ̀ kàn ń bà jẹ́ ni ẹ̀yin wọ̀nyí lẹ̀ dẹ̀ ń bà jẹ́ ẹ wá ní ẹ̀ ń túṣe Ṣèyí Mákindé bring back our children ẹ mú àwọn ọmọ tẹ́ ẹ kó ẹ mú àwọn ọmọ tẹ́ ẹ kó sọ́wọ́ àwọn Fúlàní ẹ kó wọn jáde nítorí Ọlọ́run nǹkan tó ti lè mú yín tẹ́ ẹ ti lè gbé ọmọ pẹkẹlẹ mẹ́sì síta ẹ gbé àwọn ọmọ ọlọ́mọ síta náà o báwo lẹ ṣe tí ọmọ pẹkẹlẹ mẹ́sì tó fi jáde ọ̀nà wo lẹ gbé gbà ẹ jíra yín gbé ni no ṣé ẹ ń jíra yín gbé ni ṣé APC tó APC àbí PDP tó ADC ṣé ẹ ń jíra yín gbé ni bọ́rọ̀ bàbá tó ń béèrè pé ṣé àwọn Fúlàní náà ló dẹ̀ jí wọn gbé ìyẹn ni kò wá yé wa báyìí ṣé àwọn Fúlàní ló jí wọn gbé àbí ẹ fi ń art torí ó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá àbí ṣáàtẹ̀ ìfìròyìn yẹn sétí ìgbọ́ wa wípé arábìnrin Ògúnlẹ̀yẹ Grace tó jíra ẹ̀ gbé ní Èkìtì Ìléje Méje ní vice chairman wọ́n ti gbé lọ ilé ẹjọ́ o ọwọ́ bá àwọn tó ń bàlú jẹ́ nìyẹn ó kidnap ara ẹ gbọ́ báwo wá ní ti pẹkẹlẹ mẹ́sì ṣe rí o torí ìyẹn náà ọjọ́ kejì wọ́n ní wọ́n fi ń lẹ̀ láṣìírí bá tú pé ṣe òun ló jíra ẹ̀ pé ṣé ẹ̀ áàtì ni torí tẹ́ ẹ̀ bá áàtì báwo lẹ ṣe sẹ́ eléyìí tẹ́ ẹ ní ẹgbà síta tẹ́ ẹ̀ gba àwọn ọmọ iléèwé jáde Ṣèyí Mákindé ṣe bí Ọ̀yọ́ ni Ìbàdàn àti Ìrékárí àbí oríire local government kí ni ìyàtọ̀ challenge àti Ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ ní ẹ̀bẹ̀ yẹn náà ni so báwo ló ṣe wá yá bẹ́ẹ̀ yẹn tí wọ́n rí ọmọ pẹkẹlẹ mẹ́sì gbà ará ìlú àkíyèsí pàtàkì nìyẹn fún ará ìlú àkíyèsí pàtàkì gidi nìyẹn fún ará ìlú wípé àwọn pípò wọ̀nyí ajá mọmọ tirẹ̀ ń fún lọ́mú ni ṣùgbọ́n wọ́n mọ tòdù ọ̀yà ń kì mọ́lẹ̀ àbáwá ìwà lórí ètò ni. Ó dáa ó dáa àjọ wà ń bí lẹ́yìn ni ó yẹ kí darapọ̀ mọ́ TikTok wà ń gbà yẹn a wà lórí TikTok. TikTok mi àdúgbò mo ti gbìyànjú ẹ̀ kò ṣe ni. Ẹ̀yà ó dáa ok sir. gbogbo àwọn òṣèlú kò sí ní tó dáa lu ọ̀tá wa gbogbo pátápátá mo sọ bẹ́ẹ̀ fún yín ṣùgbọ́n níbo ká ní bá dé yìí kò sí ọkùnrin ẹ̀sìn kọ́ọ̀tì lèmi náà mọ̀ dáadáa tó dá dúró. torí ká ní pé mo ti sọ fún ilé ìgbòho bẹ́ẹ̀ kò sọ bìkọ́ ká má lọ sọ̀tẹ̀ tó ṣe ṣé ní bí ṣẹlẹ̀ yẹn máa ǹjẹ́ mọ̀ pé ọmọbìnrin yẹn fẹ́ lọ Amẹ́ríkà lọ bá ọkọ ẹ̀ òun àtọ ọmọ yìí ní nẹ́ẹ̀sì tèmi fúláìtì wọn lọ gbígbé yẹn tẹ bá wo fútéèjì yẹn mà èdè ẹ̀yẹ òkìkí bí wọ́n plan kidnap o plan láti fi rí kan fi ṣe prank ara
àwọn kidnapper yẹn ń wá gbogbo pẹ̀lú mọ́tò corona wọ́n blọọkù ọmọlẹ̀ pípé ìdílé wọn ti ṣojú ẹgbẹ́. ẹ ṣé ara wọn ní pòlítíkù ni àbí àwọn fúlàní. ẹ̀sùn àpòtí pé ṣẹ́ẹ̀sì fúlàní pẹ̀lú gbé wọn lórí ẹ̀yìn sí nàìjíríà yìí ṣẹ́ẹ̀mù pé kí ní ìdílé àpòbídí àwọn tó gbé máa ló ní kọ́mọ̀ ìdárúkọ fún àwọn tó gbé máa ló ìgbò nípò tí ọ̀rọ̀ yìí ń gbà tí commissioner of police of Lagos State mr abatayi ṣe ń ṣe òtútù yẹn àwọn tó sọ lọ́pàá gbọ́ tó náà ó gbé ọ̀rẹ́ tèmi tó mú kòtò tó ń bẹ́ níbi ẹ̀tọ́ ń jẹyàn sí ẹgbẹ́ méje ni mo lò níbi kan ní ìdárúkọ fún tó gbé wọn máa kọ́ta àgbáyé lọ́wọ́ ẹ̀ ṣọ̀dà sàn ọjọ́ kẹta yẹn padà gbé máa ló ó gbé wọn máa kọ àwọn agbábẹ́ bí wọ́n kó máa pè wá àwọn bí wọ́n lọ́wọ́ ń pè wá ó kù bí àwọn kidnapper ti gbé ó ti gbé níbi kan tó fẹ́ gbowó ẹgbẹ́ bí wọ́n gbọ́ àti mọ́ọ̀nù kan ọlọ́pàá ló ń gbé blọọkù wá ní ọdún ìgbẹ̀ka àríṣẹ́ ṣùgbọ́n fẹ́rẹ̀ fún mi pé tó bá sì wà fẹ́rẹ̀ máa sẹ́yìn sí lábẹ́ aṣọ gbogbo wọn tá ló tẹ̀lé níta àpilẹ̀ ní tọ́pilẹ̀ ìjọ rẹ̀ wọn ló ń ṣe ní pàtàkì lọ ọdún pípọ̀ sẹ́wọ̀n síbẹ̀síbẹ̀ ó padà kó sínú fíjọ rẹ̀ ni jọ̀dá sọ̀rọ̀ fúlàní mẹ́rin fúlàní wọn mọ̀ dáadáa tó pé àtọ̀tọ̀ orúkọ rẹ̀ ó ká ọmọ nínú so ṣé ẹ mọ̀ wípé àwọn tó ń pè fúlàní tó yẹ báwọn olùkọ́ tó bí lè láìpẹ́ tó ṣe fúlàní ni àwọn kan ti fi wọn sílẹ̀ jẹ́ fún ọdún ní bàjẹ́ ọ̀sán ìbágbọ́dọ̀ yìí lọ́mọ. àgbẹ̀ gbogbo ẹgbẹ́ ká fura ṣé mo kí ìwò ṣe pẹ̀lú àdé fúlàní ṣé kò fẹ́ àwọn òbí náà pàdé. ẹ̀wọ̀n nǹkan tó ń sọ náà ó ń gbèjà ń gbòòrò lójúmọ́ ni a ti wà nínú ewu àwọn ọ̀rọ̀ náà ń plan pẹ̀lú wọn. ẹgbẹ́ ilẹ̀ fẹ́ẹ̀tì láti ní àwọn fúlàní àtọ̀mọ̀ Yorùbá pé wákàtà náà ń jọ ìlú. bẹ́ẹ̀ni. where is the location where is the location tó ṣùgbọ́n ẹ̀sùnmá anything kidnapper is a kidnapper. tí wọ́n gbé wá ní. wọ́n lè gbé àwọn olóyè náà wọ́n gbé pẹ̀lú ìbò náà. ọ̀la tó ń gbé ọlọ́pàá ti ṣe pàdé ọlọ́pàá ti ń gbẹ̀dú síbẹ̀ náà tí ọlọ́pàá lè gbọ́ bẹ̀rẹ̀ gbogbo ọ̀kan máa fi lóra ẹ̀fẹ́. tó ẹ̀dùn pẹ̀tẹ́lẹ́ mẹ́sì yẹn òun pè wọ́n kó dá sí ni. tó bá ní kí ó dá sí ṣe ní ṣe ní gómìnà àfúrúkú ká ilé Yorùbá wù lọ́wọ́ tó ti gba gómìnà. ok pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì ló ní kan dá sí ẹ kí ló ti ṣe Mákindé ò gbà wọ́n ní dáàsì máa nǹkan tí mò ń náàkì wọn lé lórí nìyẹn bàbá mi. pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì tí ìdí gómìnà kò ní ìwà wọlé àkójọ fún wọlé tó wà fún kàfé àfọ̀rọ̀ àsìkò àfọwọ́ pàálẹ̀ ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ lónìí ìlú láti bó ṣe èèyàn wà nílùú wọn ní onílùú kì í jẹ́ kí ìlú òun tú ni mo máa ń gbọ́ onílùú ò ní jẹ́ kí ìlú ẹ̀ bàjẹ́. àǹtí mi wọ́n ti jẹ́ kó tún fẹ́ ìlú òun tí kò ní ojú tó báyìí ìṣègùn ojú báyìí tó o bí ẹ̀ka tó fi pé ẹ̀rù ọmọ ìgbà tó ti program kan tó le pé a máa pẹ̀lú àwọn ọmọ kóòtù mọ́ra ní àtẹ̀wá gbòòrò táwọn kọ́ ìlú ògbó yẹn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ torí tá a bá ṣọ́ra ní jíjẹ níjẹ́ ni máa ti ń ṣẹlẹ̀ sí gbogbo àdúgbò wa ọlọ́run ẹni tó kọ̀rọ̀ ilẹ̀ sixes àtàgbèrè àti kọ́ọ̀tù ayé o àtẹ̀jẹ́ o àkàwérà o kó búra fún o káwá gbé ìsìnkọ́tì nìyẹn rẹ̀ kó búra fún báwo ṣe mọ́ káwá bí 2 million. àwọn OPC lọ́ọ̀rì dínà ń sìn ọ̀dọ̀ wà ní wọn àgbẹ̀kọ̀ àti lọ́ọ̀rì dínà ọ̀dọ̀ mi òwúrọ̀ àmì sọ̀rọ̀ kékeré mi òun fíjì ẹ̀ tó lọ́ọ̀rì dínà ọ̀dọ̀ mi lọ́wọ́ káwá yẹn bá ti lágbo pé ìlú ìwé nǹkan kọ́ lọ pàdé òun ẹ̀gbọ́n tí yóò bá sọ ni onígbàmígbàmí ni àgbà ń gbà ìyókù gba níṣẹ́ nílò. báwa yẹn. ẹgbà ni wọ́n gbà á ẹni tí òwò àtúntò ń ṣẹ̀wò tẹ́tẹ́ ní gbogbo fẹ́ gbà á ni. So the case of Pẹ̀kẹ̀lẹ̀ is very different to the case of those children and the teachers. It's an individual, the Pẹ̀kẹ̀lẹ̀ victim is an individual. If you can show me ṣẹlẹ̀ àbúrò ẹ̀ ni. So individual is not independent. So they travel relationship. So they bá lẹ́nu ẹ̀ ń bá ní. Ó lọ bẹ́kọ̀ ìyá kí náà. Ó lọ kárí kòkè dáadáa. Iṣẹ́ ẹgbẹ́ pọ́kọ́ bọ́ọ̀lì ìṣúná ọmọ oṣù tó kún gbogbo kọ́ọ̀tù tí ìdìbò ń sọ ní pẹ́pẹ́lẹ́ bẹ́ẹ̀ bí a ṣe ń ṣe. Àwọn bí ẹ̀ka láyé lè parí bí ẹ ti ṣiṣẹ́ ìwé àwọn ọ̀tá ń bẹ níbi. Tí báyọ̀ tó ṣe kọ́kọ́ gbé náà àti ìgbẹ́ kí ìgbà tó lọ rìpọ́tù fún ọdún gbogbo ṣòṣì ló bá kọ́ fún pé báyìí lè pọ́sí láì sí yóò bá mi wí ṣe ìbọn lè fi iṣẹ́ gbogbo ṣòṣì iṣẹ́ tó kọ́sí wọ́n ló ń bẹ̀. ṣé aláwọ̀ èèyàn wà ní ìlú ẹgbẹ́ obìnrin tó mú láìpẹ́ tó bá ṣe pé wọ́n mú kọ́ nínú ọba ṣe ọ̀sẹ̀ àgbẹ̀ṣẹ́ yìí là ìgbẹ̀lẹ̀ kó fọ́pọ̀ láti bẹ̀rẹ̀ ṣẹ́.
ọmọ ní Kogi ọmọ káàkiri gbogbo ìlú sẹ́ńtì ìwé ìtọ́ mi kò tó fúlàní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ tó náà kò tó fúlàní ìgbà tó bá dé gbogbo ẹ̀ pé sì ìgbà tó méjì ti dúrọ̀pù yẹn wọ́n ti wọ́n náà láì pé wọ́n jẹ̀ mọ́ ìgbà tó ọ̀pá kọjá àgbàdo tiẹ̀ ọ̀dọ̀ tó sọ̀rọ̀ fún òṣìṣẹ́ náà wọ́n bá mọ̀ sọ fún yẹn ìlú dúdú àti pẹ̀pẹ̀lẹ̀ mẹ́sì ọ̀dọ̀mọdé máa lẹ́kọ̀ọ́ tó wọlé nípa ọkùnrin òdodo dúdú náà olóṣèlú wọ́n ti tọ̀lá ń padà sínú rẹ̀. ẹ ṣó wá dáa tí gómìnà bá wá tó bá ránṣọ ọmọ báyìí pé kọ́ máa òun ò fún ẹlẹ́ṣọ́ ààbò kankan ní ààyè ṣé káwọn ọmọ yẹn kan wà bẹ́ẹ̀ ni. àti mi arẹ́rìn the criminal. 21 days. arẹ́rìn the criminal. àwọn ṣé tó bá ní kọ́ṣe láti ọ̀la ẹ̀ tí ń kígbe tó ẹ̀jẹ̀ kò lọ bá ṣe ó ní ṣe bẹ́ẹ̀ ní bọ́ọ̀bù ló wà bẹ́ẹ̀ ẹ̀wọ́n ní ṣe bọ́ọ̀bù wọn ló máa bọ́ọ̀bù pa òun fẹ́ẹ́ fi wọlé ẹ̀jẹ̀ kò lọ bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ tó kọ́ pẹ̀lú bẹ́ẹ̀ tó kọ́ ọmọ yẹn ló pariwo pé òun ò rẹ́ ní kọ́kọ́ ṣe láti pé kó lọ ọmọ yẹn o máa pa wọn ni o ṣé ìgbà tó nífẹ̀ẹ́ ọ̀tá ọlọ́ọ̀ nípa wọn nígbà wo lọ nípa wọn kẹ́sọ̀ wọn gbé ilé tó bá rí wọn kó lọ́mọ yẹn tó padà wá káà pa àwọn tó wáyé ẹ̀rù pé ẹ̀yìn òkùnkùn sí Nàìjíríà ti ní àwa táwa ń gbé ọlọ́run adẹ́kọ̀ọ́ wáyọ̀. àmín bàbá mi ẹ̀kí ọ̀rọ̀ Ṣèyí Mákindé yìí báyìí ṣé bí alákan tí mo ta ìsọ níbi lánàá ni pé kò yẹ kí ará ìlú dákẹ́kọ̀ọ́ máa wò báyìí ó yẹ kí olúkálukú ti ya síta because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò gba gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ ó ní kẹ́ ẹ máa wò ó ní àgbàjáde ó náwọn ń ṣe intelligence. wọn lè gbà wọn jáde àwọn gáàsì yẹn àwọn ọ̀dà Yorùbá mufti lọ́wọ́ nú ẹ̀ tó ní kọ́bí ìṣẹ̀rí á lọ kí ìgbésẹ̀ ìṣẹ̀rí kí ìlúṣà ìṣẹ̀rí á lọ káwọn pẹ̀lú islands àti billion wọ́n dẹ̀ máa fọwọ́ sákàǹtì kan bẹ̀rẹ̀ public. 1 billion. islands ńlá ẹ̀rọ tó ń ta islands kọ̀ọ̀kan ìjà islands ń fi káwa lórí lọ́mìnira o ọmọ àgbà islands ni o nǹkan mi wá sẹ́ pé igbó gbọ́dọ̀ pẹ̀lú kàmádó àpẹ̀lú láìsí àpẹ̀lú pẹ̀trólù àpẹ̀lú tòkáàdì àpẹ̀lú mo ṣe mú lẹ́tọ̀ mo lọ sórí Telegram mo lọ ṣe mú lẹ́tọ̀ mo lọ́mọ olúgbó. bẹ́ẹ̀ni. àdẹ̀dá àwọn pẹ́ẹ́lí ti sọ pé mo ti wò àwọn ti sọ pé kò sí bí ṣe àgbọ̀dọ̀ gbẹ́kẹ̀lé kan tẹ̀lé àní ń bọ̀ wá ẹ̀jẹ̀ ń wù wọ́n. ẹ̀kọ́ tá à ń sọ nígbà téèyàn bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣebí gómìnà wà ní ìpínlẹ̀ yẹn kí ni Adémọ́lá Adélékè ṣé kò gbọ́ fídíò wọ̀nyẹn ṣé àwọn gómìnà ò gbọ́ fídíò tí wọ́n ń ṣe wọ̀nyẹn ni. àǹtí mi ẹ̀gbọ́n tí mo fi yẹn sọ ni ó ní wípé ó ń wò pé bóyá ọ̀rọ̀ pọ̀tàkì nìkan lọ̀rọ̀ wù tó ọ̀rọ̀ mọ́ òun ti tó ní ìlú láàrin àgbáyé ó sọ ó tó sọ ẹgbẹ́ kékeré náà. mo rí ká. ó sọ pé òun ní connection níbikíbi pé láàrin ìjọba òun wà mẹ́ ó sọ bóyí. ó ṣẹlẹ̀. tó sọ bóyí náà. àwọn ọmọlẹ́yìn Gúnmi another Gúnmi Yorùbá land. bẹ́ẹ̀ ni wà láì lànà tí a máa lè fúnra káyọ̀ ti pa mọ̀ káyọ̀ ti pa náà tẹ̀ ní àdéjì Gúnmi lọ. nígbà tí èdè ti kọ́ ọmọ síta tó ti ń tírèènì wọn kí ló ti kù tọ́dẹ̀ ń wò ó níran. ó sọ̀rọ̀ ló burú náà tí bá nìkan tó bẹ̀rẹ̀ burú tó ẹ wo lágbàjì bó ti yà kúyà tó àbá lágbàjì yẹn bó ti yà kúyà tó ó sọ̀rọ̀ nínú ilẹ̀kùn. ó ní tó máa rí ẹ̀bù tó máa fún àti gbẹ́rẹ́ tó wà tó òun àti bọ́lá ọba ní ìjọ́ ní gbòǹgbà oníkòbàkùrá lòun jẹ́. bàbá mi ló ní ìbéèrè yẹn o bàbá mi ẹ̀rẹ́dà bàbá mi wọ́n bá yín bàbá wa ìyá wa Adéníkẹ́ Ọlọ́run gbayì wọ́n ní Miss Àṣàkẹ́ wọ́n ní if the courtists finish their work or if the Fulani war end what next. ok ẹlẹ́kìn dá wọn lóhùn wọ́n ti gbọ́dọ̀ kí n tó dọ́ọ̀bù bí o ọgbọ́dọ̀ kọ mẹ́sẹ̀gì o gbọ́dọ̀ dá wọn lóhùn kí n tó dọ́ọ̀bù o wọ́n gbọ́ ilé yìí tó bá yẹ pé Nàìjíríà làwọn ń gbé ṣé ọmọ wọn tó wà ní yunifásitì sọ́ọ́dì wọn kó wà lọ fèsì ìyà question number 1 ṣé wọ́n fọmọ ní ṣọ́bùdì question number 2 ṣé ọmọ tí wọn tó bá gbé wà Nàìjíríà wọn ń bí wọn lè rìn ní o tó ń gbàdúrà púpọ̀ lórí ẹkùn jẹmọdé ṣó lè lọ fèsì ìyẹn tó lè pààyàn lè dùn gbìyàn ṣé ọmọ náà kọ́ lọ́wọ́ sí náà ni ọmọ iná lọ́wọ́ sí iná màmá wọn bá ń gbọ́ mi kétékété wọn. wọ́n ní tó bá wá ẹ̀ǹdì wọ́n ní what next. ẹ máa gbọ́ ogun Fúlàní ò lè yẹn jà tó bá pé tábà dẹ̀ pé ọmọ tí ẹ fẹ́ lò kìí ṣùgbọ́n ìtìlẹ̀ fẹ́ lò wọ́n fún ó ní nǹkan tó ń gbé ní ìgbura sẹ́yìn òmò màmá ó jura wọn lọ ní ìgbura tó bá débi kan nǹkan tó lóun ṣe àwọn ajáwọ́ dànù kó bẹ́ẹ̀
èmi àti pẹlẹpẹlẹ bá wọn tó ń pààyàn náà èmi àti ìdúgbò ẹ̀ka dúgbò àwọn tó ti pa àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń para wọn òkè nínú bó ti ń pa wọn kiri inú ilé ilé ayé yẹn tó ń para wọn yẹn wọ́n máa lọ fẹ́ báyà tó lọ báyà pẹ̀lú gbótọ́ lù pẹ̀lú kádàgbà bọ́ọ̀lù Yorùbá èwo ló dùn mẹ́yìn jù náà tóbi èmi àti ìyàmàlógbé wọn lọ́wọ́ kó lọ jà ní ìgbàdẹ ní wọ́tnẹ̀s àníkà tẹ́kọ̀ọ́ kábàdé bí odò ìgbà fòdà àámọ̀ tó kò yẹ yín ilé ìdíje wo tí wọn náà ẹ̀ mọ́ ni ó ti di tó bí wọn máa yẹn ò sí Nàìjíríà ṣá wọn fi kọ́ ọdún kan tó kọ ìjáde nínú tí a bọ́ nínú wàhálà nínú kájú wa mẹ́ gbogbo ọmọ tẹ́ ìwé náà ọwọ́ àwọn náà wà ní wà burúkú wọ́n ti kọ́ wọn bọ̀kọ̀bọ̀ pé ẹ̀kọ́ ọmọ kìíní kí wọn ò ní ṣe báyìí mọ́ ẹ̀fẹ́ ló gbèdá wa ọ̀dájú ọmọ ló lè ṣe náà tó ní máa dúngbò yẹn náà kí olóògùn máa dúngbò yẹn máa dúngbò yẹn máa ṣé ìgbà rẹ̀ ọmọ tí wàá lágbàdo àgbọ̀dúnjẹ̀ ọmọ tí wàá láéláé ọmọ inú làárọ̀ sínú ọ̀dẹ̀ ń fọmọ orí ṣọ́bùbì ẹ̀jẹ̀ káyọ̀ tí rìpláì máa ẹ̀rọ pé tó bókè tó dọ̀ tó nípa rẹ̀ yìí kọ́kọ́ ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀jì bá fẹ́ pé mi lè gbé mi tí mo ti wá mi o. ó dà ìyá wa Adéníkẹ́ ṣe bá wa gbọ́ wọn ti dáhùn ìbéèrè yín o ìbéèrè kan sì wà o wọ́n ní Àṣàkẹ́ who rescued the Adélabú family bá wa tó wà lórí ìkànnì bá wa dáhùn wọ́n ní ta ló gba àwọn ìbejì Adélabú sílẹ̀ o. ṣé ẹ lọ bèrè káàkiri ṣe olóòtú Sunday Igboho and the team ọ̀gbìn ẹ̀kùnrin kọ́tù wà lẹ́nu ìgbọ́dọ̀ ti gbé ìwọ lọ́tù wà lẹ́nu ẹ̀ but we don't talk about it we do not say anything about it àwọn mẹ́ẹ̀ẹ́dì wà ní tracking lórí ẹ̀ láti lọ́tù gbé ẹni yẹn because it's an individual operation not like the government area or the state government so then actually local man ẹ̀ fún olóòtú Sunday Igboho náà ni wọ́n náà ti come to the guys they have tracker they have everything ní ma tó gbé ẹni bá ṣe ọ̀dà tọ́ọ̀tì tó bá dẹ̀ wò pé sísọ̀rọ̀ àánú sọ̀rọ̀ gbogbo ti dákẹ́ tí yóò bá jagun lọ́wọ́ tó bá ti ń ṣẹ́gun má fi kàlẹ́lẹ́yà tó bá dẹ̀ yìí ṣu ẹ lọ́wọ́ tó bá ti ń ta má fi okun ṣu ẹ hàn ta ọmọ àgbè olóyè Sunday Igboho lè ti gbọ́ gbọ́gbọ́ àṣẹ nìkan lè gbọ́. wọ́n ní olóyè Ìgbòho ló gbà wọ́n sílẹ̀ bàbá wa Yọ̀mí ṣe bá wa gbọ́. bẹ́ẹ̀ ni pẹ̀lú síkẹ́rìtì wọn ìyẹn bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ wípé nísìnyí etí ọba ní etí ọba ló pe èèyàn ló ń gbé bẹ́ẹ̀ ẹni bá lò máa lọ bá wọn wípé nǹkan ti gbẹ́nìkan ìwọ́n náà ilẹ̀ kò lè kẹ́ ẹ tó dìbò ti pè wọ́n àwọn olóde tí wọ́n yìnbọn fún pa nítorí tó kọ̀wé èèyàn rẹ̀ àtọwọ́ tó jàdó pé èsì tó kó òfin lọ sí fún wọ́n ti ń bọ̀ wọ́n tó pa wọ́n. àwọn tí kò ìtọ́pá ní Kwara ń jọ sí ṣẹlẹ̀ nìkan ló fi wọn ní ilé tí wọ́n ti ń kọ́ kadà bọ́tọ́ sún ọ̀kadà wọn ó kẹ́ẹ́ kí n bọ́ọ̀sì bírè nìyí ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ last 2 years ní ọ̀nà ìmẹ̀kọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ ìmẹ̀kọ́ àfọ̀ lógún sí àwọn bá nìyẹn ti kidnap ọmọ yẹn síbẹ̀ wọ́n ti pa ẹ̀ lógún àwọn guys náà wá lọ mobilize ọ̀rọ̀ tó ní òògùn náà ọmọ ìmẹ̀kọ́ ọmọ owó ẹ̀gbádùn rẹ̀ wọ́n á gbé ọ̀kadà 16 àṣebọ́dé kúrò nígbà lọ́ti pé ọmọ bọ́ọ̀sì lọ́ti pé wọn ní gbogbo wọ́n ti ń bọ̀ ọ̀kadà báyìí lọ́gbé o ẹ̀sùn àwọn yẹn ti kọjá káàárín sí ọkọ̀ jáde lẹ́yìn wọn kọ́fà wọn ni gbogbo ọ̀kadà gbọ́dọ̀ náà lọ́sùn wọ́n dẹ̀ pa àbọ̀bọ̀ méjì náà lọ́dẹ̀ àwọn tó ń lóògùn gan kọ̀ǹfàmù lọ́dẹ́lé ẹni náà délé dọ́kẹ́ta nínú gbòógì pẹ̀lú òní burúkú wọ́n dáná sun ọ̀kadà àti mo ní fọ́tò yẹn lọ́wọ́. So if you want to go and do that thing it is not what you announce because ṣẹ̀ṣẹ̀ lórí ayélujára yìí wọ́n ní Yorùbá ń bẹ̀ wọ́n ní fúnra wọn ní ẹni tó ń dá wọn tó ń sọ pé báyìí ló tún sọ so ó ti dìjà ẹnu so ẹ̀sùn láti ní kọ́sọ̀ mo ti dúró sí ìwà bí àdáyé lóhùn tí wọ́n bá tẹ́ bá lè gbọ́ lẹ́nu mi kò fáwọn ni tí bá tẹ̀fẹ́ gbọ́ tẹ̀fẹ́ gbọ́ ní tèèsì òkú ní ọ̀tẹ̀ ní dáyé lóhùn lọ ń gbọ́ àti sọ̀bọ̀sọ̀ ní gbẹ́nikẹ́ lóhùn ìyẹn tó wà ní ìrìn àjò lọ ìyẹn nìyẹn bẹ́ẹ̀. àdúpẹ́ ṣé bàbá wa Yọ̀mí ẹ wà ń bẹ̀ wọ́n ní Sunday Igboho rescue Adelabu family did Seyi Makinde give him the go ahead to do that while we still have the innocent kids in the forest I don't get it o. wọ́n ní ṣé Seyi Makinde ṣó pàṣẹ fún wọn ṣó jẹ́ kí wọ́n lọ ṣèbí dèsè mọ̀ ọ̀yọ́ kan náà ni kí ló wá dé tí àwọn ọmọ kéékèèké sí wọn sì wà ń bẹ̀ o òun náà látòrí ìbéèrè yìí pé àwọn ọmọ iléèwé àtolùkọ́ ń kọ́ o ẹ bá wa gbà wọ́n o. bẹ́ẹ̀ ni àbá mi àjọ nètò lẹ́ni ni ó yá ẹ ṣeun. tó dáàbì yẹn ọmọ Yorùbá ni wọ́n dáadáa wọ́n dẹ̀ mọ̀ pé lẹ́kìn ṣùgbọ́n yẹn báyìí ọlọ́dẹ kan wà ní igbó ń gbé ní igbó ọlọ́dẹ ọ̀dẹ̀ ní gbé ní igbó yẹn
ìlú ìbò tí mo mọ̀ ní òfin ṣe tó ní o ní ìlú yẹn ṣe ni àwọn ọlọ́dẹ ló kọ́ kí ìlú tó di ìlú àwọn ọlọ́dẹ ló máa ń dá ìlú sílẹ̀ báwo ni wọ́n ṣe ń dá ìlú sílẹ̀ ni pé ọlọ́dẹ ló máa ti lọ ní igbó kan tó máa rí pé ẹ̀rọ kó wà nígbà jẹ́kùn tẹ̀dó tó bì wọ́n wá ṣe àhírí tí àwọn onímọ̀ ń pè ní àbá àwọn tó ń pè ní ìdìkò tó bá ti ìlú ẹ̀ wọ́n fẹ́ aṣọ níbẹ̀ inú àhírí yẹn ló máa dé sí àbá yẹn á lè máa dáná sun iṣu yẹn á máa yẹn tó bá pa níbẹ̀ ni wọ́n mi kì í o kó tó padà lọ sílé. so ìgbà tó wá padà lọ sílé ibẹ̀ ẹ̀kẹ́ ní igbó agijù ni ìlú súnmọ́ bẹ̀rẹ̀ nǹkan ọkọ̀ ló lóko mẹ́. so ìgbà tó wá lọ sílé bí ẹkùn ṣe wá ní ẹkùn ńlá ó gba bẹ̀rẹ̀ wá ó bẹ̀ pa bàbá